Praise the Lord. Mo kí gbogbo ẹ̀yin ènìyàn ní àkókò yìí pé a kú ojúmọ́. Lórúkọ Jésù ojúmọ́ ire òun ló máa mọ́ wa. Àádẹ́rì àánú gbà lọ́jọ́ tòní lórúkọ Jésù. Mo kí wa pé a kú ìsinmi òpin ọ̀sẹ̀. So àkókò hours of prayer, prophetic prayer, hours of prophetic prayer. Òun la wà báyìí lórúkọ Jésù. Ọlọ́run á fọhùn sínú ayé wa. Àwa tí a bá ní orí ọ̀fẹ́ láti máa tẹ̀lé wa lórúkọ Jésù, Ọlọ́run á wà pẹ̀lú wa. Lórúkọ Jésù, ìyanu Ọlọ́run á ṣẹlẹ̀. Lórúkọ Jésù, àárẹ̀ àánú gbà. Ẹ jẹ́ ká lọ gbàdúrà orúkọ Jésù. Ọlọ́run ayérayé á gbé ọ̀gá láàárọ̀ ìgbà ọpẹ́ wa. Àjíǹde àti ìyà yìn ológo lọ́jọ́ tòní, Olúwa gba yìn wa. Bí a ti ń tẹ̀síwájú nínú ètò, Ọlọ́run máa bá wa lọ. Nínú ohun gbogbo, Olúwa farahàn wa. Àkókò àdúrà náà la wà báyìí, Ọlọ́run sọ̀kalẹ̀ wa. Gbogbo àṣírí ogun ayé àwọn ènìyàn àtọ̀nà àbáyọ kúrò nínú ogun wọn, Ọlọ́run máa fi hàn. Ní orúkọ Jésù, àṣẹ tó ń gbàdúrà tí ìyanu fi ń ṣẹlẹ̀ ó yá kó sọ̀kalẹ̀. Áńgẹ́lì Ọlọ́run alààyè ó yẹ sọ̀kalẹ̀ wa. Ọlọ́run alààyè fún ara rẹ̀ bá bọ́mọ àtẹ̀mọ́ ó yá gún àsáàrin wa. Olúwa wa jọba. Gbogbo àwọn ènìyàn tó bá ti ní oore ọ̀fẹ́ láti ṣe àmì láti bá ètò yìí pàdé látorí pílátífọ́ọ̀mù lórúkọ Jésù, ìyanu òjijì kó ṣẹlẹ̀ nínú ayé wọn. Ohun tó máa fi gbégbá ọpẹ́ ẹ̀mí mọ́ jẹ́ kó ṣẹlẹ̀. Ọlọ́run ṣe bẹ́ẹ̀. Ògo ni forúkọ rẹ̀. Jésù Olúwa wa. Àmín lórúkọ Jésù. Praise the Lord. Jésù á ràn wá lọ́wọ́. Mo kí wa pé a kú òwúrọ̀ ní ẹ̀ẹ̀kan sí lórúkọ Jésù. Àárẹ̀ àánú gbà. Fọlọ́run ṣọ́ Kẹ́hìndé, ẹ ṣeun bí ẹ ṣe ń join programu yìí. Ẹ káàbọ̀ sórí ètò tòní lórúkọ Jésù. Ẹ̀yin náà máa rí àánú gbà. Gbogbo wa ẹ jẹ́ ká jọ lọ nínú àdúrà. Ṣùgbọ́n kó tó di pé a máa lọ nínú àdúrà yẹn, màá fẹ́ ká kọ́kọ́ kọrin sí Ọlọ́run náà, ká kọ́kọ́ fi gbé orúkọ Ọlọ́run alààyè ga. Nípa bẹ́ẹ̀ a rí iṣẹ́ ìyanu Ọlọ́run alààyè. Jésù á ràn wá lọ́wọ́. Ìwọ ni o Ọlọ́run o Olódùmarè, ọ̀gá ògo. Ìwọ ni o Ọlọ́run o àwímáyẹ̀hún, alágbára torí ká tó dá ayé ni wọ́n ti wà ní ká tó dá ọ̀run, ni wọ́n ti jọba. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Ọlọ́run bàbá, Ọlọ́run ọmọ, Ọlọ́run ẹ̀mí mímọ́. Jehovah, you are the Most High. Jehovah, you are the Most High God. Jehovah, you are the Most High. Jehovah, you are the Most High God. Ìwọ ṣá láwímáyẹ̀hún, ìwọ ṣá lálẹ́ wí lè ṣe bàbá. Ìwọ ṣá lásọ̀rọ̀ mátàsé, àsọ̀rọ̀ mátàsé, àwímáyẹ̀hún. Ìwọ ni bàbá tó bàbá, ìwọ mà ní bàbá tó jù bàbá lọ. Ìwọ ni bàbá tó bàbá, Jésù mà ní bàbá tó jù bàbá lọ. Ta ló tó ọ? Ta ló jù ọ lọ? Láyé lọ́run kò sí o. Olódùmarè. Praise the Lord. Hallelujah. Ọpẹ́ àti ìyìn wa yóò ṣe ìtẹ́wọ́gbà. Mo bẹ̀ wá, jẹ́ ká máa bá wa share program yìí. Kẹ́ máa bá mi comment, kẹ́dẹ̀ máa like, kẹ́dẹ̀ máa tẹ àmì ránṣẹ́. Nípa ṣíṣe bẹ́ẹ̀, ìyanu Ọlọ́run á máa ṣẹlẹ̀ nínú ayé wa. Ẹ jẹ́ ká máa tẹ àmì ránṣẹ́, kẹ́dẹ̀ máa ṣe àmì níbikíbi tí ẹ bá ti wà. Ẹ rí iṣẹ́ ìyanu Ọlọ́run. Ẹ jẹ́ ká lọ nínú àdúrà. Ọlọ́run ayérayé á gbé ọ̀gá láàárọ̀ ìgbà ọpẹ́ wa.
àjíǹde àti ìyè Olúwa gba ìyìn wa, Olúwa gbọ́ ọpẹ́ wa, Olúwa gba ìyìn wa fún iṣẹ́ ìyanu tí ìwọ Ọlọ́run alààyè yóò ṣe nínú gbogbo ọkàn tó bá ti lórí ọ̀fẹ́ láti come across program yìí láàárọ̀ yìí. Ọlọ́run alààyè Olúwa gba ìyìn wa fún iṣẹ́ agbára tí ìwọ Ọlọ́run alààyè fẹ́ ṣe, fún iṣẹ́ ìyanu ńlá tó fẹ́ ṣe, fọwọ́ agbára tó fẹ́ nà, fún ìdè tó fẹ́ já, fógun tó fẹ́ ṣẹ́, fáwọn àṣírí tó máa tú. Ọlọ́run alààyè gba ìyìn wa. Àṣírí ogun ayé àwọn ènìyàn tó bá ti ní ọ̀fẹ́ láti gbọ́ àti ọ̀nà àbáyọ kúrò nínú ogun wọn, ohun tó ń jà wọ́n lógun àti ohun tó máa ṣe tó gun ayé wọn máa ṣẹ́, ẹ̀mí mímọ́ ó yá máa fi hàn ní orúkọ Jésù. Olúwa 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 fi hàn. Ọlọ́run ayérayé o, ìwọ lè dẹ ohun gbogbo, ìwọ Ọlọ́run tó ṣẹ̀dá ayé àti ọ̀run, ìwọ Ọlọ́run tí gbogbo agbára láyé àtọ̀run ń bẹ lé ọwọ́ rẹ̀. Ọlọ́run alpha omega, ìpilẹ̀ṣẹ̀ àti òpin, bàbá ọmọ àti ẹ̀mí mímọ́. Ọlọ́run alààyè tí kìí ṣe Ọlọ́run òkú, ọba àwọn ọba, olúwa àwọn olúwa. Lórúkọ Jésù, àṣírí ogun náà Ọlọ́run máa tú. Lórúkọ Jésù, Olúwa máa tú. Ní orúkọ Jésù, Olúwa máa tú. Ẹ̀mí mímọ́ máa tú. Mo gbàdúrà gbogbo ọ̀nà jágajàga àti kọ̀wé rẹ̀ pé gbogbo ọ̀nà jágajàga ni Ọlọ́run alààyè yóò ṣe ní títọ́. Gbogbo ọ̀nà táyé ti bàjẹ́, ọ̀nà rẹ tó ti dán tẹ́lẹ̀tẹ́lẹ̀, eléyìí táyé dàrú nípa àṣìṣe tọwọ́ ara rẹ fúnra rẹ, yìí tó tí o fi ọwọ́ ara rẹ fà tó ń ṣe àwọn ẹ̀ṣẹ̀ pẹ́pẹ̀pẹ́ tó ń dá, tó wá mú ọ̀nà yẹn tó dàrú. Lórúkọ Jésù ọba aláàánú lẹ́nu, ó yá kó dáríjì ọ́. Lórúkọ Jésù, ó yá gba ìdáríjì. Lórúkọ Jésù olùgbàlà, gba ìdáríjì. Lórúkọ Jésù olùgbàlà, mo ní kó gba ìdáríjì. Ẹ̀ṣẹ̀ tó wọlé sínú ayé rẹ, ẹ̀ṣẹ̀ tó dá ọ̀nà rẹ rú, ẹ̀ṣẹ̀ tó báyé rẹ jẹ́, ẹ̀ṣẹ̀ tó ní pé ò ní ṣe rere, ẹ̀ṣẹ̀ tó ní pé kó lọ kó má lọ jìnnà, eléyìí tó ti dá tó wá mú ayé rẹ dàrú, tó mú ọ̀nà rẹ dàrú. Lórúkọ Jésù láti òní lọ, Ọlọ́run kó dáríjì ọ́. Ní orúkọ Jésù, nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ó yá kó wẹ̀ ọ́ mọ́, ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ó yá kó máa fọ̀ ọ̀nà tó ti dàrú yẹn, Ọlọ́run kó máa tò. Ní orúkọ Jésù Kristi olùgbàlà kó máa tò. Ní orúkọ Jésù Ọlọ́run kó máa tò. Mo gbàdúrà lórúkọ Jésù olùgbàlà, Ọlọ́run ayérayé, gbogbo ọwọ́ tó ń da omi ayé rẹ rú, tó jẹ́ bọ́nà rẹ ṣe ń tòrò, bí iṣẹ́ yẹn ṣe ń wá á tún dàrú, bọ́rọ̀ yẹn ṣe ń dára á tún dàrú, bí o ṣe nífọ̀kànbalẹ̀ láàrin ọ̀sẹ̀ kan wàá tún gbọ́kàn sókè fún bí oṣù méjì. Lórúkọ Jésù mo pa láṣẹ, gbogbo ọwọ́ tó ń domi ayé rẹ̀ yẹn rú yẹn ó yá kó máa gé dànù. Ọlọ́run ayérayé látọ̀run wá ó yá sọ̀kalẹ̀ kó gé ọwọ́ náà dànù. Ẹ̀yin áńgẹ́lì kò gbèrègbè, ẹ̀yin áńgẹ́lì tẹ́ ò náànú, ọ̀dájú ọkùnrin aláìnáànú, ọ̀dájú obìnrin aláìnáànú tó ní pé òun fẹ́ máa domi ayọ̀ rẹ rú, mo pa láṣẹ bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì wà, Ọlọ́run kó gé ọwọ́ rẹ̀ dànù. Ẹ̀mí rẹ̀ gangan tó fi ń lọ tó ń bọ̀ lórí ayé rẹ̀ tó ní òun ò ní sinmi, ní orúkọ Jésù Ọlọ́run alààyè ó yá kó gé ẹ̀mí rẹ̀ kúrò. Lórúkọ Bàbá ọmọ àti ẹ̀mọ́, Ọlọ́run kó gé ẹ̀mí rẹ̀ kúrò. Mo gbàdúrà fún wọn tó ń wò mí yìí, mo gbàdúrà fún wọn tó ń gbọ́ mi ní lọ́wọ́lọ́wọ́ yìí, mo gbàdúrà fún wọn tó ní oore ọ̀fẹ́ láti máa ṣàmì, láti máa comment àti láti máa share. Lórúkọ Jésù olùgbàlà, ọ̀nà ò tún dí mọ́, láti òní lọ ọ̀nà rẹ ò ní dí mọ́, láti òní lọ ọ̀nà rẹ ò ní dí mọ́, ọ̀nà rẹ kó máa là, ọ̀nà rẹ kó máa là. Omi ayọ̀ tuntun tọ́lọ́run ń pèsè ní lọ́wọ́lọ́wọ́ yìí ó yá kó tẹ̀ lọ́wọ́. Lórúkọ Jésù kó máa mu omi náà. Lórúkọ Jésù olùgbàlà, mo ní kó máa mu omi náà. Lórúkọ Jésù mo ní kó máa mu omi náà. Lórúkọ Jésù ó yá bu omi náà kó mu. Ọkàn ẹ kó balẹ̀, ọkàn ẹ kó balẹ̀, ọkàn ẹ kó balẹ̀. Àṣírí ogun ayé rẹ Olúwa kó máa tú, ọ̀nà àbáyọ kó máa là, ọ̀nà àbáyọ kó máa là, ọ̀nà àbáyọ kó máa là, ọ̀nà àbáyọ kó máa là. Ìwọ tó ń gbọ́ mi yé, gbogbo agbára tó dì ẹ́ ní pápámọ́ra tó ní pé ò ní lọ, gbogbo ogun ìdílé bàbá àti ti ìyá rẹ, gbogbo ogun àrìnàkò, gbogbo ogun àrìnàkò, gbogbo ogun ìdílé, gbogbo ogun ẹlẹ́yàmẹ̀yà eléyìí tó dìde sí ayé rẹ, tó lọ lọ́wọ́ sẹ́yìn, tó di ọwọ́ rẹ sẹ́yìn, tó ní pé òun ò ní jẹ́ kó ṣe rere, pé òun ò ní jẹ́ kó gba ire. Mo pa láṣẹ bí èmi bá ń ṣe ènìyàn Ọlọ́run, idà látọ̀run wá ó yá kó gé okùn náà dànù. Ní orúkọ Jésù olùgbàlà, Olúwa kó gé okùn náà dànù. Ní orúkọ Jésù Ọlọ́run kó gé okùn náà dànù. Ẹ̀mí mọ́ kó gé okùn náà dànù. Olúwa kó gé okùn náà dànù. Àwọn èèyàn ti kó ẹ ní pápámọ́ra, wọ́n ti ní pé ò ní lọ, wọ́n wá fi ọ́ sínú ẹ̀wọ̀n tí ń ṣe ẹ̀wọ̀n òkùnkùn. Mo gbàdúrà lónìí fún ìwọ tó ní oore ọ̀fẹ́ láti máa gbọ́ mi, tí orí àmì ńlá ṣe ní orúkọ Jésù olùgbàlà. Gbogbo àwọn tó kó ẹ nígbèkùn
ìgbèkùn nínú ẹ̀mí, gbogbo àwọn tó sọ pé kó máa ṣiṣẹ́ àwọn máa gbèrè ẹni, gbogbo àwọn tó sọ pé àwọn ò ní jẹ́ kó ná kójọ, gbogbo àwọn tó sọ pé ọ̀rọ̀ ò ní dayọ̀ nínú ayé kan tó wà yìí, mo gbàdúrà lórúkọ Jésù nínú ẹ̀wọ̀n òkùnkùn tó wà yẹn ó yá máa bọ́ kúrò níbẹ̀ ní orúkọ Jésù olùgbàlà, ó yá máa bọ́ kúrò níbẹ̀ nínú ẹ̀wọ̀n òkùnkùn, nínú ẹ̀wọ̀n ayé, nínú ẹ̀wọ̀n ọ̀tá, ní orúkọ Jésù ọ̀run kó dá ẹ sílẹ̀, ní orúkọ Jésù ó yá gba ìdásílẹ̀, ní orúkọ Jésù gba ìdásílẹ̀, ní orúkọ Jésù ó yá gba ìdásílẹ̀. Láti kọ̀wé rẹ̀ pé bí ọmọ bá sọ ọ́ dòmìnira ó di òmìnira ní tòótọ́ ní orúkọ Jésù Kristi. Mo gbàdúrà òmìnira sínú ayé ìwọ tí o ní ọ̀rọ̀ ọ̀fẹ́ láti máa gbọ́ mi yé ní orúkọ Jésù ó yá gba òmìnira, ní orúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́ mo ní kó gba òmìnira, ní orúkọ Jésù olùgbàlà mo ní kó gba òmìnira, ayé ẹ kó gba òmìnira, ayé ẹ kó gba òmìnira, ayé ẹ kó gba òmìnira. Gbogbo ẹ̀wọ̀n tó gbé kọ́ ní ọ̀run wọ́ọ̀run ẹ̀, gbogbo ọ̀ràn tó gbé kọ́ ní ọ̀run tí wọ́n rò pé ó kí chain sọ́run kò ṣe chain ló kì sọ́run, àwọn tí bí ti darapọ̀ mọ́ wọ́n ti sọ chain yẹn di ìbànújẹ́, wọ́n ti sọ chain tó kì sọ́run yẹn wọ́n ti sọ di nǹkan mímọ́ ẹ lọ́wọ́, ìwọ kàn rò pé ó ń ṣẹ̀ṣọ́ àbí ó ń ṣoge. Ní orúkọ Jésù mo gbàdúrà gbogbo chain ọ̀run kó já lọ́rùn ẹ lónìí, ní orúkọ Jésù Ọlọ́run kó já lọ́rùn ẹ lónìí, ní orúkọ Jésù Ọlọ́run kó já lọ́rùn ẹ lónìí, ní orúkọ Jésù Ọlọ́run kó já lọ́rùn ẹ lónìí. Ẹ̀bẹ̀ Ọlọ́run sọ fún mi pé ẹnìkan wọ́n fẹ́ pa ayọ̀ ẹ̀dá sí ìbànújẹ́, wọ́n fẹ́ sọ ayọ̀ rẹ̀ di ìbànújẹ́. Lórúkọ Jésù wọ́n tó ní ọ̀rọ̀ ọ̀fẹ́ láti máa gbọ́ mi tó ń wò mí yìí, ní orúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́ ohun tó ń rí lónìí tó ń dùn ẹ́ nínú kò ní padà di ìbànújẹ́ fún ọ, ní orúkọ Jésù kò ní padà di ìbànújẹ́ fún ọ, lórí ọmọ rẹ ni, lórí ọkọ rẹ ni, lórí ẹbí àti ará rẹ ni, mo ní kò ní padà di ìbànújẹ́. Ní orúkọ Jésù àwọn ọmọ yìí tó ti ń rí tínú ẹ̀ tí fi ń dùn táyọ̀ ẹ̀ fi ń balẹ̀ pé lọ́jọ́ alẹ́ mi kò sí wàhálà fún mi, táyé wá pinnu lọ́kàn pé àwọn fẹ́ sọ ọmọ ẹ̀ di ìbànújẹ́, lórúkọ Jésù èrò ọ̀tá ìmọ̀tá yẹn lórí ayé rẹ̀ kó máa di asán, ní orúkọ Jésù kó máa di òfo, ní orúkọ Jésù kó máa di asán, ní orúkọ Jésù kó máa di òfo, ìmọ̀ràn ọ̀tá lórí ayé rẹ̀ ọ̀run kó bàjẹ́, ní orúkọ Jésù Ọlọ́run kó bàjẹ́, ní orúkọ Jésù Ọlọ́run kó bàjẹ́, ní orúkọ Jésù Ọlọ́run kó bàjẹ́. Ọ̀rọ̀ ẹ kó di ayọ̀, ọ̀rọ̀ ẹ kó di ire, ọ̀rọ̀ ẹ kó di ayọ̀, ọ̀rọ̀ ẹ kó di ire. Àwọn alọ́nilọ́wọ́gbà òkùnkùn tí wọ́n pinnu pé àwọn fẹ́ gba ògo ayé rẹ̀, àwọn alọ́nilọ́wọ́gbà òkùnkùn, àwọn olè òkùnkùn, àwọn olè tó máa ń jí ògo, àwọn olè tó jẹ́ pé wọ́n rí nǹkan kan jí àfi ògo ọmọ ológo. Láti òní lọ mo gbàdúrà lórúkọ Jésù ògo ayé rẹ ayé ò ní rí jí mọ́, lórúkọ Jésù ọ̀tọ̀ ò ní rí jí mọ́, lórúkọ Jésù àwọn ẹni òkùnkùn ayé wọn ò ní rógò rẹ jí mọ́. Mo pa láṣẹ bẹ́ẹ̀ mi bá ṣe ènìyàn Ọlọ́run, gbogbo àwọn ògo yẹn táyé wá ti gbà lọ nípa àfọwọ́fà tìwọ́ fún ara rẹ àbí nípa ogun ìdílé bàbá tàbí ti ìyá àbí lọ́nà kan tàbí ọ̀ràn mìíràn tí wọ́n ti gbà jí ògo yẹn lọ, ní orúkọ Jésù olùgbàlà agbára ńlá tó dá ẹ̀kọ́ lọ sí òní padà tó dàbí ìgbà tí wọ́n lálàá, lórúkọ Jésù ó yá kó dé ògo yẹn padà fún ọ, ní orúkọ Jésù kó dá padà fún ọ, ní orúkọ Jésù ó yá gba ògo rẹ padà, 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 ní orúkọ Jésù olùgbàlà ó yá gba ògo rẹ padà. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí àti ìwọ tó ní oore ọ̀fẹ́ láti tún máa gbọ́ mi, lórúkọ Jésù mo gbàdúrà orí ò ní burú. Àmì tó ń fi sí ọ níwájú orí yẹn tó ní pé kó máa ṣáà máa lọ ṣàgbákò kiri, ọ̀rọ̀ tí ò pọ́n ẹ tán máa yí mọ́ ẹ lọ́wọ́ tó máa sọ pé ìwọ ló ṣe, látòní lọ àmì yẹn ọ̀run ṣì dànù lónìí, ní orúkọ Jésù Olúwa ṣì dànù lónìí, ní orúkọ Jésù àwọn ogun ọ̀run ṣì dànù lónìí. Gbogbo àmì ìdánimọ̀ búburú, gbogbo àmì búburú táyì ti fi sí ọ lára, gbogbo àmì kámì tó ní máa fọwọ́ kàn, àmì máa ṣoore fún ni, àmì máa ṣàánú fún ni, gbogbo àmì tó ń takore, àmì búburú táyì ti fi sí ọ lára, lórúkọ Jésù olùgbàlà Ọlọ́run kó ṣì dànù lára ẹ, ẹ̀mí mọ́ kó ṣì dànù lára ẹ, Olúwa kó ṣì dànù lára ẹ, Olúwa kó ṣì dànù lára ẹ, ní lọ́wọ́lọ́wọ́ yìí Olúwa kó ṣì dànù, Olúwa kó ṣì dànù, ẹ̀mí mọ́ kó ṣì dànù. Ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé wọ́n gbé ẹbọ nítorí ẹnìkan, mo pa láṣẹ lórúkọ Jésù agbára ẹbọ àti ètùtù lórí ìwọ tí o ní orí ọ̀fẹ́ láti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ láti máa ṣe àmì láti máa táìpù àmì ránṣẹ́ lórúkọ Jésù Kristi olùgbàlà, agbára ẹbọ àti ètùtù lórí ẹ̀ ó yẹ kó máa di asán, ní orúkọ Jésù kó máa di òfo, ní orúkọ Jésù kó máa di asán, ní orúkọ Jésù kó máa di òfo, ní orúkọ Jésù kó máa di asán, ní orúkọ Jésù kó máa di òfo. A ti kọ̀wé rẹ̀ pé kú oró rẹ̀ dà, bẹ́ẹ̀ ni ìsà òkú ìṣẹ́gun rẹ̀ dà. Agbára ikú àti ìpòkú lórí ìwọ tó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí kó máa di asán, agbára ikú àti ìpòkú kó máa di òfo, gbogbo agbára ọ̀tá, gbogbo ìpinnu ọ̀tá Ọlọ́run kó máa sọ di asán, ní orúkọ Jésù Olúwa máa sọ di òfo, Ọlọ́run máa sọ di asán, Ọlọ́run máa sọ di òfo. Ẹnìkan wò mí lọ́wọ́lọ́wọ́, Olúwa sọ fún mi pé ẹnìyàn ń wọ́wọ́ skul ọmọ ẹ̀ ó wá ń sáré kiri bó ṣe máa rí owó yẹn. Tí èmi bá ń ṣe ènìyàn Ọlọ́run, mo gbàdúrà fún yín mọ́mì,
mo gbàdúrà fún yín dádì ní orúkọ Jésù olùgbàlà, ìrànwọ́ lọ́wọ́ níbi tẹ́ ò fọkàn sí, ìrànlọ́wọ́ látòkè, ìrànlọ́wọ́ láti ibi gíga, ó yá kó dìde fún yín ní orúkọ Jésù olùgbàlà, kó dìde fún yín. Ìrànlọ́wọ́ ńlá tó ga níbi tẹ́ ẹ fọkàn re sí, ìrànlọ́wọ́ tó ga níbi tẹ́ ò fọkàn re sí, Olúwa kó gbé dìde fún yín ní orúkọ Jésù. Olúwa kó gbé dìde fún yín ní orúkọ Jésù. Ọlọ́run kó gbé dìde fún yín. Ìrànlọ́wọ́ tẹ́ máa fi sanwó skul yẹn, ìrànlọ́wọ́ tẹ́ máa fi sanwó skul yẹn tọkàn yín máa fi balẹ̀, tẹ́ máa fi rán ọmọ yẹn jáde skul tó ń lọ ní orúkọ Jésù. Ọlọ́run kó gbé dìde. Bó ṣe ń gbé ìrànlọ́wọ́ yẹn dìde, ìwọ ọmọ yẹn wàá ṣàṣeyọrí nínú iléèwé yẹn, wàá ṣe àṣeyọrí ní orúkọ Jésù olùgbàlà, wàá ṣe àṣeyọrí. ò ní ṣe díẹ̀ ṣíwọ́, wàá parí ẹ̀kọ́ yẹn. Bó o ti ń parí ẹ̀kọ́ yẹn, wàá fi ṣe rere lórúkọ Jésù, wàá fi ṣe rere lórúkọ Jésù, wàá fi ṣe rere. Mo kí yín káàbọ̀ bẹ́ẹ̀ ṣe ń join program yẹn lórúkọ Jésù. Àdúrà yín á gbà, ẹ̀ríṣẹ́ ìyanu Ọlọ́run bí ẹ ṣe ń join yẹn, ẹ̀ríṣẹ́ ìyanu Ọlọ́run. Ẹ̀yin náà tẹ̀dẹ̀ ń share tẹ̀ ń comment lórúkọ Jésù, ẹ̀ríṣẹ́ ìyanu Ọlọ́run. Ẹni testimony ayọ̀ lórúkọ Jésù, ẹ gbégbé ọpẹ́. Wọ́n fi arábìnrin kan hàn mí, ó ru ẹrù sórí bí ìgbà tó ń kiri. Mo gbàdúrà lórúkọ Jésù, ẹ̀mí Ọlọ́run wá sọ fún mi pé ẹni yìí tó gbẹ́rù sórí yìí pé fún ara ẹ̀ lóde ẹ̀ ń ta ògo ayé ara ẹ̀ kiri, fún ara ẹ̀ lóde gbé ògo ayé ẹ̀ sórí tó ń tà kiri nípa ìwà àti nínú ìṣe rẹ̀, nínú ọ̀rọ̀ tó ń pè sí àti tó ń pè sí tó ń dá sí kiri. Ní orúkọ Jésù mo gbàdúrà gbogbo agbára tí ò jẹ́ ọmọ ọ̀kan tó ń ṣe, tó fi ń gbé ògo rẹ̀ tó fi ń kiri ẹ̀ fáwọn ènìyàn, tó fi ń gbògo ẹ̀ tó fi ń tà kiri nípa ìwà àti nínú ìṣe rẹ̀, lórúkọ Jésù látòní lọ iyì ẹ kó ṣí ní orúkọ Jésù, iyì ẹ kó ṣí. Gbogbo agbára tó níwọ̀n ní jẹ́ kó ṣe rere, gbogbo agbára tó ní pé fúnra ara rẹ ló máa paná ògo ara rẹ, gbogbo ẹ̀mí tó wọ́n sínú ayé ẹ̀ tó ní kó fi ọwọ́ ara rẹ kó fi paná ògo ara rẹ, lórúkọ Jésù ẹ̀mí náà bí èmi bá ṣe ènìyàn Ọlọ́run kó jáde nínú ayé rẹ̀ ní orúkọ Jésù olùgbàlà. Mo ní kó jáde nínú ayé rẹ̀, bó ti ń jáde nínú ayé rẹ̀ yẹn kò gbọdọ̀ padà síbẹ̀ mọ́ ní orúkọ Jésù olùgbàlà, kò ní padà síbẹ̀ mọ́. Ayé ẹ̀ kó gba àlàáfíà, ayé ẹ̀ kó gba àlàáfíà. Ìwọ náà kó wá ní ìkíyèsára o, kò ní ìkíyèsára gidigidi lórúkọ Jésù. Ogun òdì ìṣò ní borí ẹ, ogun ayé ò ní borí ẹ o, ogun ọ̀tí ò ní borí ẹ. Ọ̀rọ̀ ẹ máa fi di ayọ̀, ọ̀rọ̀ ẹ máa di ayọ̀, ọ̀rọ̀ ẹ máa di ayọ̀. Àdúrà ẹ máa gbà ní orúkọ Jésù, ọ̀rọ̀ ẹ kó di ayọ̀. Lọ́jọ́ òní mo gbàdúrà lórúkọ Jésù, ire gbogbo ó yá kó máa wá ọ wá, ire gbogbo kó máa wá ọ wá. Yorùbá máa ń sọ̀rọ̀ kan pé ire lójú owó rí. Lórúkọ Jésù wọ́n tó ń wò mí lọ́wọ́lọ́wọ́ yìí, ire látòní lọ òun ni kó máa rí, ire ni kó máa rí látòní lọ. Ojú ò tún rí bí mọ́ o, ojú ò tún rí bí mọ́, ojú ò tún rí bí mọ́. Mo sọ tẹ́lẹ̀ bí èmi bá ṣe ènìyàn Ọlọ́run nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn, ikú òjijì ikú àìtọ́jọ́ ó yá ó ré dànù lórí rẹ̀. Gbogbo ẹnikẹ́ni ènìyàn kéèyàn tó ń fi kú wá ọ kiri, gbogbo àwọn tó ní pé táwọn ò bá mú ẹ̀mí àwọn ò ní padà lẹ́yìn rẹ̀, lórúkọ Jésù olùgbàlà látòní lọ gbogbo èrò ikú lórí rẹ̀ ó yá kó máa di asán, agbára ikú àti ìpòkú lórí rẹ̀ kó di òfo. Mo kí yín káàbọ̀ lórúkọ Jésù Kristi, Mr. and Mrs. Kẹ́hìndé Òpóọlá, ní orúkọ Jésù ìyanu Ọlọ́run á ṣẹlẹ̀ nínú ayé yín. Ogun ò ní borí yín, ẹ ní bá wọn kúkú òjijì, ẹ ní kúkú àjọkú, ẹ ní kúkú àdákú ní orúkọ Jésù. Ìwọ tó ń gbọ́ mi yìí Mrs. Kẹ́hìndé, tó ń gbọ́ mi yìí, tó wà níbẹ̀ yẹn, tó wọlé nísì, tó ń gbọ́ mi, gbogbo aṣọ tó ti fi wọ̀ ọ́, gbogbo aṣọ ìdánimọ̀ ogun tó fi wọ̀ ọ́ lọ́rùn lórúkọ Jésù ọ̀run kó bọ́ dànù lọ́rùn ẹ, lórúkọ Jésù Ọlọ́run ọ̀run kó bọ́ jóná lọ́rùn ẹ. Bí o ṣe wọlé lẹ́ẹ̀kan náà bẹ́ẹ̀ l'Olúwa fi hàn mí pé ẹni tó wọlé yìí pé kí n wò dáadáa, aṣọ kan wà lọ́rùn ẹ tó jẹ́ pé ó máa ń disturb ẹ, kò jẹ́ kí ògo yẹn kó ráyè tàn bó ṣe yẹ kó tàn. Ní orúkọ Jésù mo pa láṣẹ, bẹ́ẹ̀ ni mi bá ń ṣe ènìyàn Ọlọ́run, aṣọ yẹn kó gbiná bẹ́ẹ̀ yẹn, ó yá kó bọ́ dànù lọ́rùn ẹ, kó jóná, ọwọ́ Ọlọ́run kó jó orun, iná látọ̀run wá kó bọ́ọ̀lù aṣọ náà. Gbogbo àwọn aṣọ ìdánimọ̀ òkùnkùn táyé ti wọ̀ sí Ọlọ́run, gbogbo aṣọ ìdánimọ̀ òkùnkùn tó ti wà lọ́rùn rẹ, tó níbikíbi tó bá ti dé ò ní rí ire, pé ò ní rí ògo, ò ní ṣe rere. Gbogbo àwọn aṣọ náà Ọlọ́run kó bọ́ jóná ní orúkọ Jésù, ẹ̀mọ́ kó bọ́ jóná. Mo pa láṣẹ lórúkọ Jésù, gbogbo ogun tó wà nínú ayé rẹ tó gbéwọ̀ bí ẹ̀wù tó bá bu ògo mọ́lẹ̀ tí ò jẹ́ kó gbọ́ ayé wo tó rí mi wò yìí, tí ò jẹ́ kó farahàn lórúkọ Jésù, ogun náà iná Ọlọ́run kó jó dànù lórúkọ Jésù, iná Ọlọ́run kó jó dànù. Ògo ayé rẹ kó farahàn, ògo ẹ kó farahàn, ògo ẹ kó farahàn, ògo ẹ kó farahàn, ògo ẹ kó farahàn. Tí o bá gbàgbọ́ tó rí àmì ṣe, a dẹ̀ ń fi lẹ́tà kan lé èèyàn kan lọ́wọ́lọ́wọ́ báyìí, ó dẹ̀ ń gba lẹ́tà ayọ̀ ní orúkọ Jésù. Nínú ọ̀sẹ̀ tuntun tá a máa mú láti ọ̀la lọ yẹn, ó yá bẹ̀rẹ̀ sí ní gba lẹ́tà ayọ̀. Ìwọ tó ní ọ̀rọ̀ láti máa gbọ́ mi, láti máa ṣe àmì, láti máa share, láti máa comment, láti máa subscribe sórí àwọn YouTube wa lórúkọ Jésù olùgbàlà. Mo sọ tẹ́lẹ̀ bí èmi bá ṣe ènìyàn Ọlọ́run, ó yá gba lẹ́tà ayọ̀ rẹ, lẹ́tà ayọ̀ tó ti ń wá kiri látọjọ́ pípẹ́, ó yá gbà á lórúkọ Jésù, ó yá gbà á. Ẹnìkan wà nínú tó ń bá mi lọ báyìí,
ẹ̀mí Ọlọ́run sọ fún mi pé bábà lẹ́nìyẹn ń ṣe, bábà ló ṣe, ṣùgbọ́n ṣẹ́yìn ò wá lọ déédéé. Mo gbàdúrà lórúkọ Jésù lórígun mẹ́rẹ̀ẹ̀rin àdúgbò tó wà yẹn, ẹ̀mí mọ́ kó fìfẹ́ sáwọn ènìyàn lọ́kàn. Iṣẹ́ yẹn ó yá kó gba ìtẹ̀síwájú ní orúkọ Jésù olùgbàlà, kó gba ìtẹ̀síwájú. Ayé rẹ kó yí padà sí ire, ọ̀rọ̀ rẹ kó yí padà sí ayọ̀, ọ̀rọ̀ rẹ kó di ayọ̀, ọ̀rọ̀ rẹ kó di ayọ̀. Àwọn kọ́sítọ́mà tó tọ́, kọ́sítọ́mà dáradára, Ọlọ́run kó darí ẹ̀ wá sí ọ ní orúkọ Jésù. Àwọn ogun ọ̀run kó darí ẹ̀ sí ọ ní orúkọ Jésù. Àwọn ogun ọ̀run kó darí ẹ̀ sí ọ. Ọ̀rọ̀ rẹ kó di ayọ̀, ọ̀rọ̀ rẹ kó di ijó, ọ̀rọ̀ rẹ kó di ẹ̀rín, kó nẹ́nu ọpẹ́. Mo ní kó nẹ́nu ọpẹ́ o, kó gba ìyanu tirẹ̀. Ogun ẹ kó farahàn. Ogun tó ní kò ní farahàn yẹn, irọ́ ni wọ́n pa. Lórúkọ Jésù á farahàn, ní orúkọ Jésù á farahàn, ní orúkọ Jésù á farahàn, orúkọ Jésù á farahàn. Madam tó wọlé yan Ọláyínká, ní orúkọ Jésù mo gbàdúrà fún yín. Mo gbàdúrà bólúwa tí ń bẹ tẹ̀mí rẹ̀ sì wà, tẹ̀mí bá ń ṣe ènìyàn Ọlọ́run, gbogbo àwọn tó ní pé ẹ̀ní ṣe rere láyé, ní orúkọ Jésù ó yá kán máa kú. Mo gbàdúrà kán máa kú, ní orúkọ Jésù kán máa kú. Gbogbo ẹni tó dúró pé kì í ṣe ojú òun lọ̀rọ̀ ẹ máa fi di ayọ̀, kì í ṣe ojú òun ló máa ṣe rere. Bí Olúwa tí ń bẹ tẹ̀mí rẹ̀ sì wà, ní orúkọ Baba Ọmọ àtẹ̀mọ́ kó fi wọ́n ṣí àtẹ̀gùn débi ògo rẹ̀. Ní orúkọ Baba Ọmọ àtẹ̀mọ́ kó fi wọ́n ṣí àtẹ̀gùn débi ògo rẹ̀, kó fi wọ́n ṣí àtẹ̀gùn débi ògo rẹ̀. Ògo ẹ kó bú jáde, ògo ẹ kó bú jáde, ògo ẹ kó bú jáde. Màdámù ẹ má wọrí o, Olúwa ní ìpinnu rere fún yín. Mo ṣe gbàdúrà fún yín lọ yẹn, mo rí mọ́tò tírélà ńlá tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní já nǹkan mèremère fún yín. Lórúkọ Jésù ẹ gbàlejò ayọ̀, ẹ gbàlejò ayọ̀, àlejò ayọ̀ á wọlé wá bá yín, àlejò ayọ̀ á wọlé wá bá yín. Ẹ ní testimony ayọ̀, ẹ rẹ́rìn ayọ̀, ọ̀rọ̀ yín á dayọ̀, ojú ò ní tì yín, ibi ò ní jẹ́ ti yín, ayọ̀ Ọlọ́run á máa bá yín gbé. Bí Olúwa ti ń bẹ tẹ̀mí rẹ̀ sì wà, madam ẹ ní kú síwájú ògo yín, lórúkọ Jésù ẹ ní kú síwájú ògo yín. Àwọn tó sọ pé ṣe bó ti jọ ó ti jáde kúrò nílé, ó ti kúrò nínú ẹbí ìyá tó padà wá, bó ṣe lọ́nà ló ṣe máa bọ̀, ẹ ní délé bá wọn lórúkọ Jésù. Mo ní ẹ ní délé bá wọn. Agogo yín ayọ̀ yín á lù, ọjọ́ yín ayọ̀ yín á dé, ire yín á dé, ọkàn yín á balẹ̀, ojú ò ní tì yín, ẹ ní dìdàkudà, ẹ ní kú síwájú ire ayọ̀ yín. Mo gbàdúrà lórúkọ Jésù màdámù, ẹ ní sunkún lórí ọkọ yín. Ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tó ń ṣẹlẹ̀ tí wọ́n fọwọ́ ń ré èèyàn léjìká nítorí ọkọ àti ọmọ, lórúkọ Jésù kò ní dé bá yín, lórúkọ Jésù kò ní dé bá yín. ẹ ní sunkún kíkorò, ẹ ní sunkún kíkorò, inú létẹ̀ ẹ̀wà yẹn kò ní gbóná mọ́ yín. Lórúkọ Jésù olùgbàlà mo sọ tẹ́lẹ̀ sínú ayé yín, inú lẹ́yìn ò ní gbóná mọ́ yín. ẹ ní rí dààmú nínú ilé yẹn, ẹ ní dààmú, ọkàn yín kó balẹ̀. Omi ìtura Ọlọ́run kó fún yín mu, omi ìfọkànbalẹ̀ ó yá kẹ́ gbà kẹ́ mú, lórúkọ Jésù kẹ́ mú, lórúkọ Jésù kẹ́ mú. Ọkàn yín kó balẹ̀, ọkàn yín kó balẹ̀, ọkàn yín kó balẹ̀. Olúwa ní Ṣọlá Ọmọ́táyọ̀, lórúkọ Jésù ọ̀run kó dì ọ́ mú, ní orúkọ Jésù ọ̀run kó dì ọ́ mú, ọ̀run kó dì ọ́ mú, ọ̀run kó dì ọ́ mú. Mo gbàdúrà lórúkọ Jésù mọ́mì, Ọlọ́run kó dì yín mú. Lórúkọ Jésù ibi ò ní bá yín, ibi ò ní bá yín, ibi ò ní bá yín. ẹ ní dààmú, ẹ ní dààmú. Gbogbo agbára tó yaṣọ mọ́ yín lára, gbogbo agbára tó yaṣọ mọ́ yín lára, tó nípa ṣògo yín làwọn ti ya yẹn, lórúkọ Jésù agbára yẹn kó máa di asán lórí ayé yín, lórúkọ Jésù agbára kó máa di asán lórí ayé yín. Agbára búburú tó ń lò lórí ayé tó fi yaṣọ mọ́ yín lára kó máa bàjẹ́, lórúkọ Jésù olùgbàlà mo ní kó máa bàjẹ́, lórúkọ Jésù olùgbàlà kó máa bàjẹ́, lórúkọ Baba Ọmọ àtẹ̀mí mímọ́. Mo wá pe télọ̀ láti ọ̀run wá, àwọn télọ̀ òdi ọ̀run, ní orúkọ Jésù ó yá kó rán aṣọ yẹn fún yín, níbi tí wọ́n ti fa ògo yín yà yẹn ó yá kó rán padà, lórúkọ Jésù ogun ọ̀run kó rán aṣọ náà, lórúkọ Jésù àwọn ogun ọ̀run kó rán aṣọ náà, lórúkọ Jésù ogun ọ̀run kó rán aṣọ náà. Bí ẹ ti ń wọlé sórí prógráàmù yìí, ọ̀rọ̀ yín kó di ayọ̀, àṣírí ogun ayé yín kó tú, ọ̀nà yín kó là, ọ̀nà àbáyọ láti ṣe rere kó là fún yín, ọ̀nà àbáyọ láti ṣe rere kó là fún yín. Bùkọ́lá Oyèjídé, lórúkọ Jésù Ọlọ́run kó gbàdúrà fún yín. Ìdè tó fi dè yín níbi ikùn, tó fi dè inú yín, ní orúkọ Jésù Ọlọ́run kó já ìdè náà, agbára Ọlọ́run kó já ìdè náà. Ìdè tó ń fa àìsàn nírúurú, tó ń fa àìsàn nírúurú, tó lè máa fa àìsàn kan àbí lọ́lọ́kan òjọ̀kan sínú ayé yín, ní orúkọ Jésù látòní lọ Ọlọ́run kó já ìdè náà, nípa agbára ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run kó já ìdè náà. Gbogbo ìdè tó fi dè yín pé kí àìsàn kó máa ṣe yín, kẹ́kẹ́ máa náwó lọ hospital ní gbogbo ìgbà, kẹ́ ṣe máa pàrà chemist, kẹ́ máa pàrà hospital, ní orúkọ Jésù agbára Ọlọ́run alẹ̀ kó já ìdè náà, agbára Ọlọ́run alẹ̀ kó já ìdè náà. Bẹ́ẹ̀ ni Ọlọ́run ṣe ń rìn kọjá ní lọ́wọ́lọ́wọ́ ó yá kó fọwọ́ kàn yín, níbikíbi tẹ́ ẹ wà Ọlọ́run kó fọwọ́ kàn yín, ìdè ayé yín kó já, ogun ayé yín kó ṣẹ́, ogun ayé yín kó ṣẹ́, ogun ayé yín kó ṣẹ́, ogun ayé yín kó ṣẹ́. Passport tẹ́ ẹ̀ retí yẹn kó tẹ̀ yín lọ́wọ́,
ní orúkọ Jésù olùgbàlà passport tẹ́ ń retí yẹn ó yẹ kó tẹ̀ yín lọ́wọ́ ní orúkọ Jésù olùgbàlà bí èmi bá ń ṣe ènìyàn Ọlọ́run ó yẹ gba lẹ́tà ayọ̀ ní orúkọ Jésù olùgbàlà ẹ gba lẹ́tà ayọ̀ ní orúkọ Jésù olùgbàlà mo ní kẹ́ gba lẹ́tà ayọ̀ ọ̀rọ̀ yín kó di ayọ̀ ọ̀rọ̀ yín kó di ire ire kó jẹ́ ti yín o ire kó tẹ̀ yín lọ́wọ́ kẹ́ ẹ ní testimony ayọ̀ kẹ́ ẹ ní testimony ayọ̀ madam ẹ má bá àwọn èèyàn dá nǹkan pọ̀ o madam tó tí ó ń wọlé ń sìn yẹn Bùkọ́lá Oyèjídé ẹ má bẹ ní anybody ẹ má bá wọn dá iṣẹ́ pọ̀ bóyá ẹ fẹ́ ṣe business ẹ wá wò pé bóyá ọ̀rẹ́ yín kan tẹ́ like àbí ẹ̀gbọ́n yín àbábúrò kẹjọ dáwó pọ̀ ó léwu fún yín kò bá kádàrá yín mu rárá ṣe ti gbọ́ Ọlọ́run á wà pẹ̀lú yín lórúkọ Jésù ogun ò ní borí yín ogun ò ní borí yín ẹ̀yin lẹ máa borí ogun ẹ̀yin lẹ máa borí ogun bí Olúwa ti ń bẹ tèmi rẹ̀ sì wà gbogbo ọkàn tó ní orí ọ̀fẹ́ láti join program yìí lórúkọ Jésù ìdè ayé yín kó já ìdè ayé yín kó já Olúwa fún mi kó hàn mí lọ́wọ́lọ́wọ́ báyìí omi odò ni omi yẹn dẹ̀ tutù ó dẹ̀ tutù dáadáa lórúkọ Jésù omi odò ayé yín kò ní gbẹ níbi tó fọkàn sí fún ìrànlọ́wọ́ àti ibi tó tiẹ̀ fọkàn sí fún ìrànlọ́wọ́ rárá ìrànlọ́wọ́ kó dìde fún ọ ní orúkọ Jésù olùgbàlà ìrànlọ́wọ́ kó dìde fún ayé rẹ ìrànlọ́wọ́ níbi tó tiẹ̀ fọkàn sí rárá ó yá kó dìde fún ayé rẹ níbi tó tún wá fọkàn sí lórúkọ Jésù ó yá kó dìde lórúkọ Jésù kó dìde aláàánú ọ̀pọ̀lọpọ̀ ju ọgbọ́n àti òye rẹ lọ ó yá kó dìde fún ọ kó dìde láti ràn ọ́ lọ́wọ́ kó dìde láti ṣàánú ẹ kó dìde láti ṣàánú fún ọ 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 ìwọ tó ń pinnu lọ́kàn tó ń bá program yìí lọ tó yẹ pé òun pinnu lọ́kàn ẹ pé ó fẹ́ bẹ̀rẹ̀ business pé provision ló fẹ́ máa tà páwọn ọjà pálípálí ló fẹ́ máa tà Ọlọ́run náwó sí kó bẹ̀rẹ̀ business náà ṣùgbọ́n kó máa fàdúrà tí kígbà yẹn kó lè gbòòrò sí dáadáa lórúkọ Jésù ojú máa ti àwọn ọ̀tá ẹ̀ àwọn ọ̀tá tó nípa àwọn òbí tó fẹ́ bá dé lórúkọ Jésù wọ́n á padà kíkà àbámọ̀ sẹ́nu wọ́n náwọn ò bá tiẹ̀ ti mọ̀ káwọn tiẹ̀ ti máa lé ẹ torí ibi táwọn lé ẹ dé yìí ibi tó gbẹ ti bú jáde ni lórúkọ Jésù ògo yín á dẹ̀ tàn ẹ̀ríṣẹ́ ìyanu Ọlọ́run ọ̀rọ̀ yín á dayọ̀ ìdí ajé ti yín o ẹ̀rẹ́rìn ayọ̀ ẹ̀rẹ́rìn ayọ̀ ẹ̀rẹ́rìn ayọ̀ ẹ̀rẹ́rìn ayọ̀ ẹ̀rẹ́rìn ayọ̀ Olúwa sọ fún mi pé àwọn èèyàn kan wà tó jẹ́ pé tí wọ́n bá ti sùn àwọn òkùnkùn wọ́n máa ń wá sí ibi tí wọ́n bá sùn sí wọ́n máa rìn wọ́n mọ́lẹ̀ wọn ò ní lè gbapá wọn ò ní lè gbẹ́sẹ̀ mo gbàdúrà lórúkọ Jésù olùgbàlà gbogbo agbára tó máa ń bẹ̀wò lójú oorun agbára tó máa ń bẹ̀wò lójú àlá tó máa jẹ́ kí wọ́n máa rìn ẹ́ mọ́lẹ̀ tó ní lè gbapá tó ní lè gbẹ́sẹ̀ tó máa pariwo tóun ò ní tókè tí wọ́n ń gbọ́ ohùn ẹ sínú afẹ́fẹ́ tí wọ́n gbà sínú agolo lórúkọ Jésù agbára náà kó máa dasán lórí rẹ lórúkọ Jésù kó dasán lórí ayé rẹ lórúkọ Jésù olùgbàlà mo ní kó dasán lórí ayé rẹ látòní lọ ó yá kó kúrò nínú ìdè wọn lórúkọ Jésù olùgbàlà mo ní kó bọ́ kúrò nínú ìdè wọn lórúkọ Jésù olùgbàlà mo ní kó bọ́ kúrò nínú ìdè wọn ogun ayé ẹ kó ṣẹ́ kó ní ìṣẹ́gun látọjú oorun látọjú àlá kó ní ìṣẹ́gun lórúkọ Jésù kó ní ìṣẹ́gun gbogbo àwọn tó wá ń bú ẹ lóúnjẹ lójú oorun àwọn tó ń fún ẹ lóúnjẹ lójú àlá àwọn tó ń fún ẹ lóúnjẹ tó ń fa àìsàn sí ẹ lára àbí tó fẹ́ fi gba ògo ayé rẹ tó fẹ́ gba ògo ayé rẹ tàbí tó fẹ́ kọ́lé àìsàn sí ẹ lára látòní lọ oúnjẹ tó bá ti ń gbé wáyé ó yẹ kó máa gbiná dànù lórúkọ Jésù olùgbàlà mo ní kó máa gbiná dànù oúnjẹ yẹn Ọlọ́run kó sọ di iná lórúkọ Jésù kò nílò ọ̀fẹ́ láti jẹ mọ́ látòní lọ ò ní jẹ mọ́ mo ní látòní lọ ò tún jẹ mọ́ látòní lọ ò tún jẹ mọ́ agbára Ọlọ́run alààyè kó jà fún ọ ẹ̀mí Ọlọ́run alààyè kó jà fún ọ ó yá kó ní ìṣẹ́gun mo ní 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 kó ní ìṣẹ́gun Fisáyọ̀ Ògúnlẹ́yẹ ẹ káàbọ̀ sínú program lórúkọ Jésù ọ̀rọ̀ yín á dayọ̀ ọ̀rọ̀ yín á dire ògo ayé yín á tàn ire ayé yín á dé ògo ayé yín tó farapamọ́ yẹn ó yá kó bẹ̀rẹ̀ sí ní jáde lórúkọ Jésù olùgbàlà kó bẹ̀rẹ̀ sí ní jáde lórúkọ Jésù kó bẹ̀rẹ̀ sí ní jáde mo gbàdúrà bolúwa tí ń bẹ tẹ́mi ẹ̀ sì wà àṣírí ogun ayé yín àtọ̀nà àbáyọ sí kúrò nínú ogun náà Ọlọ́run kó fi hàn lórúkọ Jésù olùgbàlà Olúwa kó fi hàn lórúkọ Jésù olùgbàlà Olúwa kó fi hàn lórúkọ Jésù Olúwa kó fi hàn Ọlọ́run kó tú àṣírí ogun ayé yín Ọlọ́run kó tú àṣírí ogun ayé yín Ọlọ́run kó tú àṣírí ogun ayé yín àwọn méjì tó ń jà lórí ọ̀rọ̀ ayé yín tó ń jà pé mi ni ọ̀dọ̀ mi ló máa bọ́ sí kì í ṣọ̀dọ̀ mi lórúkọ Jésù kẹ́ borí wọn lórúkọ Jésù olùgbàlà mo ní kẹ́ borí wọn lórúkọ Jésù olùgbàlà ó yẹ borí wọn Ọlọ́run kó jà fún yín lórúkọ Jésù ẹ̀mọ́ kó jà fún yín lójú oorun kó jà fún yín lójú àlá kó jà fún yín lójú ayé kó jà fún yín ìṣẹ́gun kó jẹ́ ti yín o ìṣẹ́gun kó jẹ́ ti yín ní gbogbo ọ̀nà ìṣẹ́gun kó jẹ́ ti yín madam tẹ́ wọlé ẹ rọra láti máa nà ọmọ ṣé ti gbọ́ ẹ rọra láti máa bá àwọn ọmọ yín jà
láti máa bá wọn jà ní lójú bóyá wọ́n ṣẹ̀yìn lẹ́sẹ̀ kékeré kọ́kọ́ ẹ wá mẹ́gbàá kẹ́ ẹ nà wọ́n máa pa ilé ní ni ò ní ṣerú ẹ̀ mọ́ ẹ rọra láti máa nà wọ́n lórúkọ Jésù. Àwọn ọmọ yẹn ò ní yàyàkuyà, kì í ṣe àwọn ọmọ yẹn náà ló ń ṣe bẹ́ẹ̀ mi tó wọnú ayé wọn ni lórúkọ Jésù. Ibi ò ní ṣẹlẹ̀ sí yín, ẹ ní dààmú lórí àwọn ọmọ lórúkọ Jésù. Àdúrà yín á gbà, ogun ayé yín á ṣẹ́, ẹ̀ríṣẹ́ ìyanu Ọlọ́run ní orúkọ Jésù olùgbàlà. Mo gbàdúrà ní ọ̀sẹ̀ tuntun tá a fẹ́ wọ̀ lọ́la yẹn, ọ̀sẹ̀ yẹn kó jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ fún yín, ọ̀sẹ̀ yẹn kó jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ fún yín, kó jẹ́ ọ̀sẹ̀ ire fún yín, kó jẹ́ ọ̀sẹ̀ àrídùnnú fún yín, kó jẹ́ ọ̀sẹ̀ ayọ̀ fún yín. Ire gbogbo kó máa wá yín wá, àánú kó wá yín wá, ojú rere Ọlọ́run alẹ̀ kó yá kó máa jẹ́ ti yín, àánú Ọlọ́run alẹ̀ kó máa jẹ́ ti yín, ìbùkún àti ògo kó jẹ́ ti yín ní orúkọ Jésù, kó jẹ́ ti yín. Ọ̀nà yín kó là, ogun ayé yín kó ṣẹ́, 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 ogun ayé yín kó ṣẹ́. Mo gbàdúrà Ayọ̀mídé lórúkọ Jésù, ọ̀rọ̀ ẹ kó di ayọ̀, 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 ọ̀rọ̀ ẹ kó di ayọ̀. Wàá ṣe rere láyé, kó ṣe rere láyé, kó ṣe rere láyé, kó ṣe rere láyé. Agbára tó máa fi lù àlùyọ ó yá kó wọnú ayé rẹ lọ, agbára tó máa fi ṣàṣeyọrí kó wọnú ayé rẹ lọ, agbára tó máa fi dẹni ńlá kó wọnú ayé rẹ lọ, agbára tó máa fi gun òkè kó wọnú ayé rẹ lọ, agbára tó máa fi dìde kó wọnú ayé rẹ lọ, agbára tó máa fi jẹyàn nídìílé bàbá àti ti ìyá mo ní kó wọnú ayé rẹ lọ ní orúkọ Bàbá Ọmọ àti Ẹ̀mí Mímọ́, kó wọnú ayé rẹ lọ. Gbogbo àwọn tó ń yọ ẹ́ lẹ́nu, gbogbo àwọn tó dì ẹ́ ní pápá mọ́ra ní orúkọ Jésù, Ẹ̀mí Mímọ́ kó jẹ ẹ̀gbà lọ́wọ́ wọn ní orúkọ Jésù. Olúwa kó jẹ ẹ̀gbà lọ́wọ́ wọn ní orúkọ Jésù. Olùgbàlà kó jẹ ẹ̀gbà lọ́wọ́ wọn ní orúkọ Jésù. Olùgbàlà kó jẹ ẹ̀gbà lọ́wọ́ wọn. Ọ̀rọ̀ ẹ kó dire, ọ̀rọ̀ ẹ kó di ayọ̀, ọ̀rọ̀ ẹ kó dire, ọ̀rọ̀ ẹ kó di ayọ̀, ọ̀rọ̀ ẹ kó dire, ọ̀rọ̀ ẹ kó di ayọ̀, ọ̀rọ̀ ẹ kó dire, ọ̀rọ̀ ẹ kó di ayọ̀. Gbogbo ọ̀nà pálapàla Ọlọ́run kó ṣe ní títọ́ ní orúkọ Jésù Kristi. Olúwa kó ṣe ní títọ́, Ẹ̀mọ́ kó ṣe ní títọ́. A ti kọ̀wé rẹ̀ pé gbogbo bí òkùnkùn ayé ó kún fún ibùgbé ìkà, gbogbo àwọn ìkà ènìyàn tó ń yọ ayé yín lẹ́nu, tó ń yọ iṣẹ́ yín lẹ́nu, tó ń dààmú ayé yín látòní lọ ní orúkọ Jésù. Iná Ọlọ́run alààyè ó yá kó palẹ̀ wọn mọ́ ní orúkọ Jésù. Iná kó palẹ̀ wọn mọ́ ní orúkọ Jésù. Iná kó palẹ̀ wọn mọ́ ní orúkọ Jésù. Iná kó palẹ̀ wọn mọ́. Ọ̀rọ̀ ẹ kó di ayọ̀, ọ̀rọ̀ yín 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 kó di ayọ̀. Mo gbàdúrà gbogbo ẹni tẹ́ inú rẹ̀ fẹ́ láti máa gbọ́ mi, láti máa share program yìí, láti máa comment, láti máa tẹ àmì ránṣẹ́ ní orúkọ Jésù. Ibi ò ní ṣẹlẹ̀ sí yín, ibi ò ní ṣẹlẹ̀ sí yín o. Kẹ́ ẹ ráàánú gbà, kẹ́ ẹ ṣe rere láyé. Ọ̀rọ̀ yín kó di ayọ̀, ọ̀rọ̀ yín kó di ayọ̀, ọ̀rọ̀ yín kó di ayọ̀. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Ọlọ́run ayérayé a dúpẹ́ lọ́rẹ̀ agbé ọ̀gá, gba ọpẹ́ wa. Ẹ̀mí máa yàn, Olúwa gba yín wa. Gbogbo àdúrà tá ti gbà lónìí Ọlọ́run fàṣẹ dáhùn. Olúwa mú ìbéèrè náà ṣẹ ní orúkọ Jésù. Olúwa mú ìbéèrè náà ṣẹ. Gbogbo alápapọ̀ ká ní ẹ̀rí ayọ̀ ní orúkọ Jésù, ká ní testimony ayọ̀. Ògo ni fọ́lọ́run lókè ọ̀run. Jésù Olúwa wa. Àmín, àmín, àmín lórúkọ Jésù. Ẹ pàdé mi nínú prógráàmù yìí ní ọjọ́ Monday. Ní ọjọ́ Monday anytime tó bá máa jẹ́ máa test ẹ̀ sí wa, so ẹ lè wà àwí ẹ̀ nípẹ̀ lórúkọ Jésù. Ọlọ́run á ràn yín lọ́wọ́. Tí ẹ bá ní ẹnikẹ́ni tó fẹ́ pè mí fún àdúrà àbí fún kánsẹ́lì, nọ́mbà mi rèé 070 42 32 39 30 42 070 42 32 39 30. Ẹ pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi. Jésù á ràn yín lọ́wọ́. Bí ẹ ti ń ṣe bẹ́ẹ̀, tẹ́ ẹ ṣe ń like àwọn program wa lórí YouTube, ní orúkọ Jésù Ọlọ́run á máa ràn yín lọ́wọ́. Ìyanu Ọlọ́run á máa ṣẹlẹ̀ ní orúkọ Jésù. Ẹ ríṣẹ́ ìyanu Ọlọ́run. May God bless you in the name of Jesus. Amen. Thank you.